mi ò tiẹ̀ mọ ohun tó rọ́ọ̀lù mí tí mo fi bá ọmọ mi láṣepọ̀. Adéyẹmi ló rojọ́ bẹ́ẹ̀. Baálé ilé ẹni ọdún méjìdínlọ́gbọ̀n kan Babátúndé Adéyẹmi ti ní káwọn ọlọ́pàá ṣe òun jẹ́jẹ́. Ó ní lóòótọ́ lòun bá ọmọ bíbí inú òun láṣepọ̀ nígbà tí ìyá ọmọ náà kò sí nílé, ṣùgbọ́n kì í ṣẹ̀bi òun náà ní gbogbo ẹ̀ o, torí òun ò lè sọ pàtó ohun tó rọ́ọ̀lù òun tóun fi ṣèṣekúṣe bíi jẹ̀díjẹ̀dí bẹ́ẹ̀. Ó ní bí àṣàsí tàbí èdè ní kinní náà jọ lójú òun sì ti ṣe é tán kí làákàyè òun tó sọ. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló fọ̀rọ̀ yìí léde nínú àtẹ̀jáde kan tí alukoro wọn SP Abímbọ́lá Oyèyẹmí fi léde. Wọ́n ní ìyá ọmọ ọdún márùn-ún tí wọ́n forúkọ bò láṣìírí yìí ló sáré jọ̀nàjọ̀nà lọ fẹjọ́ sùn lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá ìlú Ìjẹ̀bú-Mùṣin lọ́jọ́ 26 oṣù karùn-ún ọdún 2023 yìí pé kí wọ́n wá bá òun wo èèmọ̀ tójú òun kàn lọ́ọ̀dẹ̀ àwọn. Wọ́n lóbìnrin náà ṣàlàyé pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lòun ṣàkíyèsí pé ìrìnsẹ̀ ọmọbìnrin àwọn kò já geere, níṣe ló ń gàdírìn, ó sì máa ń fajúro, àmọ́ òun ò tiẹ̀ kọ́kọ́ kà á kún, òun rò pé bóyá ó ń fakọ sí i ni. Àfi lọ́jọ́ kejì tóun wẹ̀ fọmọ òun, nígbà tọ́wọ́ òun kàn lábẹ́ ni màjèṣín bá bẹ̀rẹ̀ sí í ké, ó ní abẹ́ ń dùn òun. Àbíamọ náà béèrè pé kí ló fabẹ́ ṣe. Lọmọbìnrin ọ̀hún bá ṣàlàyé pé iṣẹ́ ọwọ́ dádì òun ni. Ó ní nígbà tíyá òun lọ sí ọjà ni bàbá òun gbé òun sórí bẹ́ẹ̀dì, ó bọ́ pátá nídìí òun, ó sì ya òun nítan. Ó lóun ò mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe, ṣùgbọ́n òun rí wọn nígbà tí wọ́n bọ́ ṣòkòtò tiwọn náà tí wọ́n sì kí nǹkan ọmọkùnrin wọn bọ òun lábẹ́. Ó lóun kígbe, ṣùgbọ́n níṣe láfúrásì náà fi aṣọ dí òun lẹ́nu pẹ̀lú bóun ṣe ń jẹ̀rora gidi tẹ́jẹ̀ sì ń jáde lójú ara òun. Ó níṣe ni bàbá òun ń ṣe fakafìkì tipátipá náà títí tó fi tẹ́ ara ẹ̀ lọ́rùn. Ojú ẹsẹ̀ táwọn ọlọ́pàá ti gbọ́rọ̀ yìí ní DPO tẹ̀sán Ìjẹ̀bú-Mùṣin CSP Simia Hilary ti pàṣẹ fáwọn ọmọọṣẹ́ àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ láti lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé bàbá tó dájú bí ọṣẹ yìí ló bá dèrò tẹ̀sán. Ní tẹ̀sán nígbà tí wọ́n bi léèrè ohun tó rí lọ́bẹ̀ tó fi waro ọwọ́ tó fi jẹ́ ọmọ bíbí inú ẹ̀, ọmọ ọdún 5 péré ló yọ kíní abẹ́ ẹ̀ tì. Bàbá náà ní lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ òun kúkú wáyé o, àmọ́ kí wọ́n foríjì òun ò lè sọ pàtó bó ṣe ṣẹlẹ̀, torí nígbà tóun ṣe kéré wàràn òun ò mọ nǹkan tó rọ́ọ̀lù òun kàn ṣáàrí pé òun ti gbàbálé ọmọ òun tóun tún fà á lábẹ́ ya ni. Wọ́n ti taari afurasí yìí sí ẹ̀ka iléeṣẹ́ tó ń rí síwà ọ̀daràn abẹ́lé àti lílo ọmọ nílòkulò ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó wà léléwé ẹran nílùú Abẹ́òkúta fún ìwádìí tó lọ́ọ̀rìn lórí ìṣẹ̀lẹ̀ yìí. Kọmíṣánná ọlọ́pàá Ògùn CP Ọládìméjì Ọlárìnwájú sì ti ní kò sóhun tó máa dá àwọn dúró lẹ́yìn ìwádìí, ojú ẹsẹ̀ làwọn máa fojú Adéyẹmí balẹ̀ ẹjọ́ kó lè lọ fojú rinjú pẹ̀lú adájọ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.